Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi wípé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀ lásìkò tẹ́ ẹ bá fi ń gbọ́ wa. Wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di bákan náà, ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. Gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ó mà ti di wòtòwòtò báyìí o. Ó ti di wòtòwòtò. Last kò sẹ́ni tí breakfast yìí ò ní kàn. Kò sẹ́ni tọ́rọ̀ Nàìjíríà ò ní kàn. Débi pé ó kan Alhaji Oríyọmí Hamzat aka bàbá ẹgbẹ́nu sí Mike. Lọ́wọ́lọ́wọ́ báyìí gan, bàbá gan padà gbẹ́nu sí Mike ni o, torí àwọn gan lára gan gbẹ́nu sí Mike. Ó ti di wòtòwòtò láàrin Oríyọmí Hamzat pẹ̀lú bàbá Tinubu. Now, bàbá náà ti padà gbẹ́nu sí o. Bàbá Oríyọmí Hamzat náà ti jáde, wọ́n ti sọ̀rọ̀. Kódà wọ́n ti mú fún bàbá Tinubu wòtòwòtò. Ó ti kan àwọn náà báyìí. Àṣé kò sẹ́ni tí ò ní kàn. Èmi ti sọ fún yín, gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé wẹ́ẹ́ Yorùbá Nation eré là ń ṣe, bó ṣe máa kàn yín náà nìyẹn. Ṣé bó ti kan Oríyọmí Hamzat báyìí aka bàbá Àgídìgbò, àwọn náà ti gbẹ́nu sí i, wọ́n ti mọ bó ṣe ń lọ báyìí. Ṣẹ̀dẹ̀ rí gbà tá à ń pariwo pé gbogbo ọmọ Yorùbá, ẹ̀yin àgbààgbà ẹ kápẹ́ sowọ́pọ̀ tì wá, ẹ jẹ́ kí a gba orílẹ̀-èdè wa. Ṣé ni wọn ò rí kankan sọ o, dépò pé wọ́n fẹ́ dá sí i. Bàbá yìí takété ni o, ìyẹn Alhaji Oríyọmí Hamzat, ó takété ni o. Now, Tinubu don reach him own side now, he come dey gbẹ́nu sí Mike. Bàbá Tinubu náà ti ṣe dọ́dọ̀ ẹ̀ wòtòwòtò, òun náà ti wá rí bó ṣe ń lọ, òun náà ti gbẹ́nu sí Mike báyìí. Lẹ́ni tó máa ń sọ pé kéèyàn kan gbẹ́nu sí Mike, àwọn náà ti ṣe kíni, wọ́n ti gbẹ́nu sí Mike. Wọ́n ti rí pé bó ṣe ń lọ yìí, bàbá Tinubu ò tó lé ayé rẹ̀ o. Nígbà ìdìbò kedere Oríyọmí Hamzat, wọ́n kó ipa débi pé wọ́n kọ́kọ́ tako Yorùbá Nation ni. Bẹ́ẹ̀ ni, tá a bá gbàgbé dáadáa, wọ́n tako wá ní pé sẹ́ẹ̀ ká gbẹ́nu sọ̀hún. Ọmọ Yorùbá tó fẹ́ wọlé máa tún gbogbo ẹ̀ ṣe, ó máa fọ̀lú mọ́, gbogbo ẹ̀ máa dẹ̀rọ̀. Wọ́n kọ́kọ́ tako wá ni. Débi pé wọ́n ní láti yí ọkàn àwọn èèyàn míì padà pé kó lọ dìbò fún bàbá Tinubu. Nítorí pé bó ṣe ń lọ yẹn ó máa fọ̀lú mọ́ ni. Ṣùgbọ́n nísìnyí, ìyàlẹ́nu ni pé ẹ̀yin tẹ́ ẹ gbárùkù tí wọ́n gbà yẹn sìn, ẹ̀yin náà ti lè jáde, ẹ ti lè sọ̀rọ̀. Lẹ́yìn tẹ́ ẹ gbárùkù tí wọ́n gbà yẹn sìn, ẹ ti lahùn wípé sẹ́ẹ̀ ẹ ṣe mọ́. Alhaji kò jẹ́ kẹ́ táìmì kọ́ ló yẹ kẹ́ fọ́ o, táìmì kọ́ ló yẹ kẹ́ sọ̀rọ̀, ó jẹ́ kẹ́ ìmúmọ́ra díẹ̀ sí i. Torí nígbà táwa ń sọ ẹni rọ́ o, ẹlẹ́nu wa ń rùn, náà ó ti wá kàn yín náà báyìí. Tẹ́ ẹ bá gbàgbé dára, ṣé ẹ mọ̀ pé nígbà tí àwọn èèyàn ń pariwo ebi ti pọ̀ jù, ìyà ipò lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣé pé wọ́n fèsì ńgbà yẹn, àwọn bàbá fèsì, bàbá Tinubu ní kò tí ì sí òkú èèyàn dé títì ìgbà yẹn. Ó dà pé ìyẹn ló wá mú kí bàbá Oríyọmí Hamzat bínú tán, tó fohùn lẹ̀, tó change ẹ̀, tó faraya táwọn kan gbẹ́nu sí Mike. Kódà bàbá padà gbẹ́nu sí Mike ni o, nígbà tí ọwọ́ bí ìlú ṣe le tó mú àwọn náà, wọ́n lahùn, wọ́n bọ́hùn. Ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo, tẹ́ ń sáré tẹ̀lé olóṣèlú, a ti sọ fún yín tẹ́lẹ̀, kò sí kankan níbẹ̀. Ṣùgbọ́n sìn ojú yín ti wá bó. Alhaji Oríyọmí Hamzat, the best solution fún yín sì ni pé kẹ́ ẹ tètè bẹ̀rẹ̀ sí ní na àsíá Yorùbá Nation. Bẹ́ẹ̀ ni, kẹ́ ẹ lè tètè bẹ̀rẹ̀ sí ní na àsíá Yorùbá Nation. Nítorí wípé bíbẹ́ ẹ̀kọ́, press up ni o. Ìyà tó sì ń jẹ yín lọ́wọ́ Nàìjíríà yìí, ó yìí ṣe press up lọ́wọ́, tó bá yá mú wòtòwòtò. Now, Alhaji Oríyọmí ti jẹ́ kó yé wípé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣètò ìṣèjọba tó fi dórí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ó ní ẹ jábọ̀ fọlọ́run o, ẹ ti ẹ̀rọ rárá. Ó ní lọ́wọ́ yìí, kódà tó bá ń fi tepru wọn iná, ó ní iná yẹn kò lè ka, tepru ò lè ka. Débi pé ojoojúmọ́ sì ikú ti wá rate táwọn èèyàn fi ń kú ti wá ń pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Alhaji jẹ́ kó yé wa pé ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kú sí, ọ̀pọ̀ ikú wọn kò ń ṣọwọ́ àtọ̀run wá. Kéde ẹ ṣọwọ́ Ọlọ́run, kò kí ń ṣe àwọn àrọ wa oṣù tó máa ń sọ pé Ọlọ́run ló mú wa, Ọlọ́run ló mú fún wa, Ọlọ́run ló gbà. Ó ní irọ́ o, ebi ló gba ẹlòmíì.
débi wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti jẹ́ pé ó ń ṣe àárẹ̀ débi pé kó tó rí oúnjẹ gan ṣebí tó bá tiẹ̀ fẹ́ lóògùn á rí nǹkan fi sínú ni. Ó lè jẹ́ àárẹ̀ tó ń ṣe ebi á tún pa á mọ́ kò tún rí oúnjẹ fi sínú dépò kó fẹ́ lóògùn. Báwo ni ò ṣe ní bá àárẹ̀ kú? Ẹ sọ fún wa. Torí nísìnyí níbi tá a bá dé yìí the best nísìnyí ni wípé make sure pé o ò sick, torí tó o bá sick wàá mọ̀ pé oògùn wọn ju ti tẹ́lẹ̀ lọ. Wàá bọ́ọ̀lù gbó wàá jẹ́wé wàá dégbò, torí lọ́wọ́ sí oògùn gan ti wọ́n, rate tí oògùn fi wọ́n pọ̀. Ìyẹn ní oúnjẹ náà tún wá wọ́n, oúnjẹ ní kí ló ṣubú tẹ òun. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi, báwo ni òkú ò ṣe ní pọ̀ ní títì? Ẹ sọ, torí ṣèbí Yorùbá sọ pé oúnjẹ lọ̀rẹ́ àwọ̀. Ṣèbí tó bá róúnjẹ gidi jẹ ni. Ṣèbí Nàìjíríà àwọn olóyìnbó sọ pé balanced diet, wọ́n ní eat to diet, bẹ̀tí àwa Nàìjíríà we are eating to die, torí nǹkan tá a rí là ń jẹ àti ẹ̀jẹ̀ balanced diet níbo. Ṣèbí tó bá rówó ni. Nísìnyí everybody àwọn ọ̀pọ̀ ìrọ̀ wá ń gbé ìgbé ayé pé ìjọ tí kú bá dé náà ni kú dé. Ọ̀pọ̀ ẹlòmíì gan ó kàn lè fẹsẹ̀ kọ lásán kó jẹ́ pé tó bá jẹ́ pé ó jẹun kánú ó ṣeé ṣe kó má gbabẹ̀ kú. Ṣùgbọ́n nígbà tí ò bá jẹun kánú ó tàtẹ́rù pa ọ̀run làálàá. Ṣé ìyẹn náà nígbé ayé? Débi pé ẹlòmíì àti jẹun gan dìṣòro. Nígbà tó wọ́n complain bàbá Tinubu wá ń jẹ́ kó yé wọn pé kò sí òkú èèyàn títí ẹ̀yin náà ẹ gbọ́. Ṣó dìgbà tí àwọn èèyàn tó bá lé òkú sẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n ń ṣùtì fídíò ẹ̀ lọ́mọ tó mọ̀ pé ìlú ti worst, Nàìjíríà ti worst. Ẹ ṣe rí ara tá à ń sọ nìyẹn. Ẹ jẹ́ ká dìde fún Yorùbá nation. Gbogbo yín nírọ́ ọ̀pọ̀lọpọ̀ ní èèyàn à ń fẹnu wú géètì ni. Now dey play. Ẹ wọ ẹ̀yìn yá mi bàbá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún, because ìgbà tá à ń pariwo ẹ má lọ fún election Nàìjíríà sí wọ́n ti change wọ́n ti sọ di selection. Ẹ̀yin lẹ wo bẹ́ẹ̀ wọ́n ti fi SCC. Now ó ti wá ṣẹlẹ̀. The selection system is still persist. It's really a pathetic situation which will not allow righteousness and faithfulness to resign. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni Yorùbá nation nìkan ló lè ṣe o. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Kò fọ́nì rárá o. Ó kàn jẹ́ pé Oríyọmí Hamzat jẹ́ good citizen tí bàbá Tinubu nìkan lọ dojú ti ara wọn. Bẹ́ẹ̀ ni o. Ẹ wọ ẹ̀yin yá mi bàbá mi, Yorùbá nation la fẹ́. Ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ìyàwó èèyàn pé Yorùbá nation ni la fi sọ pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé. Ó dàbọ̀.